kéré o kó nílé gbọ́ kó sọ fún tòkó. Ọ̀rọ̀ pàtàkì ni mo mú wá fún yín lénìí. Kò kí ń ṣe ọ̀rọ̀ láti já wa láyà àbí láti ṣẹ̀rù bà wá tàbí láti já ìjálẹ̀ láàrin ara wa. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí ó máa ṣí ojú wa sí òótọ́. Nítorí náà ẹ bá mi wá nǹkan fìdílé torí wípé ọ̀rọ̀ náà gbóná fẹlifẹli. Láìpẹ́ yìí tí a bá wo ẹ̀rọ ayélujára, ẹ máa rí wípé oríṣiríṣi awuyewuye ló ti wà lórí ẹ̀rọ ayélujára, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn olóṣèlú òyìnbó àti àwọn olóṣèlú United States of America tí wọ́n sọ wípé àwọn máa dá sí ọ̀rọ̀ pípa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ náà ti dá oríṣiríṣi wàhálà, rògbòdìyàn, ẹjọ́ lẹ̀ láàrin gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ilẹ̀ adúláwọ̀. Ṣùgbọ́n tí a bá fi ojú ṣùnùkù wò, a máa rí wípé ọ̀rọ̀ yìí kọjá ọ̀rọ̀ ẹ̀sìn. Ó jẹ́ ọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ epo wa àti ọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ lápapọ̀, èyí tí olóyìnbó ń pè ní Áfíríkà. Lóòótọ́ ni pípa àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Oríṣiríṣi rògbòdìyàn, kódà àwọn kan tún wà tí wọ́n ń pera wọn ní ISWAP tí wọ́n ń pa ẹlẹ́sìn mùsùlùmí, ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ọmọdé, ọkùnrin, obìnrin. Bẹ́ẹ̀ sì ni àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ apànìyàn ló ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí jẹ́ ohun tó ń ba ẹni nínú jẹ́, ó sì ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀ torí wípé gbogbo ẹ̀mí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe pàtàkì. Ṣùgbọ́n a ò lè sọ pé nítorí òjò rọ̀ ká wá ní kí omi òkun kó ya wọlé. Tí a bá tiẹ̀ fẹ́ dẹ́kun pípa ènìyàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó gbọ́dọ̀ wá láti ọ̀dọ̀ àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Tí a bá wò, wọ́n sọ wípé àwọn ń bọ̀ láti wá gba àwa ọmọ Nàìjíríà lẹ̀, pàápàá jùlọ àwọn kìrìsìtẹ́nì lọ́dọ̀ àwọn tó ń pa wọ́n. Ṣùgbọ́n nígbà tí àwọn ajínigbé, àwọn ẹgbẹ́ apànìyàn tó ń pa mùsùlùmí, tó ń pa àwọn àgbẹ̀ tó jẹ́ pé àwọn àgbẹ̀ wa wọn ò róko lọ mọ́, àwọn ọmọ ogun ò lè lọ léèwé, àwọn ará bí wọn ò sọ̀rọ̀, ṣe wá rí wípé ọ̀rọ̀ wọn kò jọra wọn. Tí a bá dé wò, ọ̀nà tí wọ́n gbà yìí wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Tí a bá wo ìtàn, a máa rí wípé àwọn ènìyàn yìí, àwọn ológun Amẹ́ríkà, wọn wá gbanilà, kódà wọ́n wá dá wàhálà sí wa lọ́rùn ni. Tí a bá wo ìlú Iraq ní 2003 tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, àwọn Amẹ́ríkà wọ́n sọ wípé àwọn ń bọ̀ ní ìlú Iraq láti wá kọjú ìjà sí àwọn ogun ìbọn, àwọn ogun bọ́ǹbù tí ó lè ṣe àwọn ènìyàn ní jàǹbá. Ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ gangan ni epo Iraq àti àwọn agbára ológun wọn. Àbálọ àbábọ̀ wọn, ẹ ṣáà mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ní Iraq. Tí ẹ bá mọ̀, ẹ jẹ́ kí n sọ fún yín. Wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn títí dòní, wọn ò sì rí ohun àdánilóró àbí àwọn ohun ìjà tí wọ́n ní àwọn wá. Bẹ́ẹ̀ ni tí a bá wo ìlú Libya, ìyẹn ṣẹlẹ̀ recently bíi ọdún 2011. Wọ́n sọ wípé àwọn ń bọ̀ ní ìlú Libya láti wá gba àwọn ọmọ Libya là lọ́wọ́ Gaddafi. Ṣùgbọ́n ohun tó ń fẹ́ gangan ni agbára Libya àti láti ba ìdàgbàsókè tó ń ṣẹlẹ̀ ní Libya lọ́wọ́lọ́wọ́ jẹ́. Nígbà tí wọ́n wá sí ìlú Libya, ẹ ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n da ìlú Libya rú. Àwọn ọmọ Libya tí wọ́n náwọn fẹ́ wá gbàlà, wọ́n gbà wọ́n lẹ̀ títí dèní. Kódà òwò ẹrú títà wọ́n tún sílẹ̀ ní orílẹ̀-èdè Libya. Bẹ́ẹ̀ ni tí a bá wo ìlú Congo, a máa rí wípé ọ̀nà tí wọ́n gbà yìí náà ni wọ́n gbà ní ìlú Congo. Wọ́n ní àwọn ń bọ̀ ní ìlú Congo láti wá gba àwọn ọmọ orílẹ̀-èdè Congo là lọ́wọ́ communism. Èyí tó túmọ̀ sí wípé ọ̀nà tí àwọn ìjọba máa fi máa jẹ ogún gbogbo àwọn nǹkan ní àwọn ọmọ ìlú, àwọn ń bọ̀ ní Congo láti wá bá communism jà. Nígbà tí wọ́n dé ìlú Congo, kí ni wọ́n ṣe? Wọ́n kó lithium wọn, wọ́n kó gold wọn, wọ́n kó copper wọn kó tin wọn, gbogbo ohun àwọn àlùmọ́nì ilẹ̀ tó wà ní Congo
gbogbo ẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ wọn títí dìsín ó sì ń ṣẹlẹ̀ dìsín. ṣé wàá rí wípé àwọn aráabí wọ́n ní ọgbọ́n àrékérekè lọ́wọ́, kódà wọ́n ní àwọn ọgbọ́n tí ò dá lọ́wọ́. ọgbọ́n yìí nísìn ló wá fẹ́ lò fún àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n pa àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àwọn fẹ́ wá dá sí ẹjọ́ tí ó ń ṣẹlẹ̀. kí wá nìdí tí wọ́n fi wá jẹ́ pé ó jẹ́ sìn lọ́ fi wá ń bọ̀ tó fi ní àwọn fẹ́ wá dá sí pípa ènìyàn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, àti wá pé kí ló dé tó fi jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà gan ni àwọn Amẹ́ríkà ní àwọn kó ológun pọ̀. àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ epo títà orílẹ̀-èdè Nàìjíríà, tí ẹ bá rí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìjọba wọ́n ti ṣe àtúnṣe púpọ̀ lórí epo títà ilẹ̀ Nàìjíríà lọ́nà bíi pé Dangote ó ti kọ́ rìfáínárì sí orílẹ̀-èdè Nàìjíríà. ẹ sì mọ̀ wípé tí rìfáínárì yìí tó bá tẹ̀síwájú èyí máa jẹ́ kí owó dọ́là kó wálẹ̀. ìdí ìkejì ni wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gba $21 billion fún ìdàgbàsókè iléeṣẹ́ lọ́wọ́ China. ẹ̀kẹta ni wípé Nàìjíríà ó ti ń ṣe àtúnṣe àti ìbáṣepọ̀ tó wà láàárín àwọn àti BRICS. ìtumọ̀ BRICS ni Brazilian, Russia, India, China, South Africa, tí wọ́n kóra wọn pọ̀ láti máa darí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú wọn. ẹ sì mọ̀ wípé àkójọpọ̀ yìí ó jẹ́ àkójọpọ̀ àwọn ìlú alágbára. èyí tí Nàìjíríà wá ti wá darapọ̀ mọ́ BRICS, èyí túmọ̀ sí wípé Amẹ́ríkà kò ní lè ní agbára tó ní mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, àti wípé a ò ní lè gbára lé owó dọ́là bá a ṣe ń gbára lé owó dọ́là tẹ́lẹ̀. ṣẹ̀wárí tí àwọn ológun Amẹ́ríkà ti bọ́ wá sí Nàìjíríà láti kógun jà wá, kò kí ń ṣe orílẹ̀‐èdè Nàìjíríà nìkan ló máa kàn, kódà àtàbára alé àtàbára oko, ẹni tí ò mọ̀ á sanwó ẹ̀, ẹni tí ò jẹ́ ń bẹ̀ á ṣu. torí wípé Nàìjíríà jẹ́ òpómúléró fún ilẹ̀ adúláwọ̀, èyí tí olóyìnbó ń pè ní Áfíríkà lápapọ̀. Nàìjíríà ló ní agbára òwò, agbára ogun, àwọn ènìyàn dúdú tó pọ̀ jù ní ilẹ̀ adúláwọ̀ Nàìjíríà ló ní. ìdí nìyí tí àwọn Pan-Africanism máa ń sọ wípé ìjọ tí Nàìjíríà bá dá, ìjọ náà ni gbogbo ilẹ̀ adúláwọ̀ dára. ṣe wá rí wípé ó máa ṣe wá ní jàǹbá lọ́pọ̀lọpọ̀ tí àwọn ológun Amẹ́ríkà bá wá kógun jà orílẹ̀-èdè Nàìjíríà. kí wá ní kí a ṣe gẹ́gẹ́ bí àwọn ènìyàn? àkọ́kọ́ ni wípé ká ṣera wa ní òṣùṣù ọwọ̀, káyé má máa ṣe ẹlẹ́yàmẹ̀yà. ẹ̀yà Yorùbá ó dájú ẹ̀yà Yíbò lọ, ẹ̀yà Haúsá ó dájú ẹ̀yà gògòbírí lọ, ẹ̀yà gògòbírí ó dájú ẹ̀yà Kàlàbá lọ. gbogbo eléyìí ó máa dá wàhálà sí wa láàrin ni, torí wípé àwa gangan ló fẹ́ lò láti dá ìjálẹ̀ láàrin ara wa. ẹ̀kejì, káyé má máa pín àwọn fídíò tó jẹ́ wípé AI ni wọ́n, àwọn fídíò tí ò ń ṣe òtítọ́. torí tá bá wo ẹ̀rọ ayélujára ń sì oríṣiríṣi fídíò ló ti gbé káàkiri ń pé pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Amẹ́ríkà, President Trump, ó ń sọ̀rọ̀ pé òun fẹ́ wá kógun jà orílẹ̀-èdè Nàìjíríà. irọ́ ni, fídíò ọ̀hún kò kí ń ṣe fídíò Trump, àwọn èèyàn ló jókòó tó fọ́ọ̀mù fídíò yẹn gẹ́gẹ́ bí AI. ẹ̀rù sì ti ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí wípé oríṣiríṣi ìròyìn tó jẹ́ irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wá ń pín, ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀. ẹ̀kẹta ni wípé bàbá wa President Bọ́lá Ahmed Tinubu, Àkànbí olódòdẹ, kí wọ́n bọ́ta kí wọ́n bá wa sọ̀rọ̀. àsìkò ti tó, a fẹ́ gbóhun tí wọ́n fẹ́ bá àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ, torí wípé ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀n. a fẹ́ mọ ohun tí ó ń ṣẹlẹ̀ gangan àti àwọn ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti fi yọjú gbogbo àwọn rògbòdìyàn tí ó ń ṣẹlẹ̀. ká dẹ̀ má gbàgbé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwa la ní Nàìjíríà. kódà orúkọ ṣoṣo kan là ń jẹ́, àbájẹ́ Ìgbò, àbájẹ́ Haúsá, Fúlàní ni Nupe ni gògòbírí ni, Nàìjíríà kan ṣoṣo ni wá. tí a bá lọ sí ìlú òyìnbó, wọn ò ní kọ́kọ́ béèrè pé kí ni ẹ̀yà ẹ, nǹkan tó máa béèrè lọ́wọ́ wa ni pé níbo lo ti wá, a máa sọ pé Nàìjíríà. ẹ má jẹ́ ká fi ààyè gba àwọn ológun Amẹ́ríkà
kí wọ́n wá da ìlú wa rú torí wípé nǹkan tí àwọn ará bí yìí rí lọ́bẹ̀ tó fi wá rú ọwọ́ ó yàtọ̀ sí ohun tí wọ́n sọ fún wa. Wọn kì í gbanilà, wọ́n máa ń dá wàhálà sí ènìyàn lọ́hùn ni. Èmi ni Bọ́láńlé Onísítórì láti Motherland Reality TV. Ẹ jẹ́ ká dúró ní ìṣọ̀kan àti ìdàgbàsókè. Ó dàbọ̀.